Hello. Hello, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ mà. Ẹ kú ètò. Yes ma. Ilé olórogún lè tó ma. Ẹ jọ̀ọ́ mo fẹ́ sọ̀rọ̀ ara mi náà mo dẹ̀ fẹ́ kẹ́ fún mi nímọ̀ràn. Yes ma. Ẹ jọ̀ọ́ ní ọkọ mi. Gbogbo tá à ń fẹ́ra wa, wọ́n ń ṣe dáadáa, iṣẹ́ wọn ń ṣe dáadáa. Mo kàn gbọ́ lẹ́yìn pé òun kan lóyún fún un. Nígbà tó dẹ̀ lóyún fún yẹn, nígbà tí mo gbọ́, àwọn ọ̀rẹ́ ẹ̀ bẹ̀ mí pé kí n ṣe sùúrù, mo ṣe sùúrù. Nǹkan tí mo wá rí pé lẹ́yìn tó bí yẹn wọnú ayé ẹ̀, nǹkan bẹ̀rẹ̀ sí run down, kò ṣe déédéé mọ́. Kò tún pẹ́ lẹ́yìn yẹn lóde orí ìtúgbórí ọ. Wàhálà ń ṣàpọ̀ fún nígbà yẹn bọ̀ tọ́lọ́ ń fún mi lórí ọ̀fẹ́ láti gbé mọ́ra nítorí ẹ̀kọ́ lẹ̀ o mo dúró. Nítorí wá jẹ́ pabambarì ni pé lẹ́yìn tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ gbogbo àwọn tó bá lábẹ́ gbogbo wọn ti sá lọ o. Ó tún kèmí nìkan náà. Lára àwọn tó ti kọ̀ sílẹ̀ ìyẹn ti sọ fọ́kọ̀ mi ó ti bímọ. Wọ́n gbọ́ bímọ síbẹ̀ ìgbà tí nǹkan rọ eléyìí tó bímọ fún sá lọ. Ó lọ fọ́kọ̀ mi ó tún bímọ síbẹ̀. Lẹ́yìn náà mo tún wá gbọ́ pé wọ́n tún bá wọn fẹ́ tù pẹ̀lẹ́ nìyẹn. Látìgbà tó ti wá bẹ̀rẹ̀ sí lọ nǹkan ò ṣe déédéé fún wọn. Very tough situation yẹn hard gbèsè lórí gbèsè ni nǹkan tó ń ṣe tó fi rówó gbèsè ó ti fọ́ ọmọ lọ́wọ́. Òun ni mo wá pín kí n gbọ́n kan sí kẹ́kọ̀ọ́ fún mi nímọ̀ràn because every time tí n bá ti fẹ́ dọ́rọ̀ yẹn ó mà dàbẹ́ ni pé ọ̀rọ̀ olórogún ni mo fẹ́ sọ. Tí n bá fẹ́ sọ fún mi kó àṣẹ́sà rẹ̀ mo fẹ́ kẹ́ fún mi nímọ̀ràn ẹjọ́ ṣẹ́ mi wọ̀ kẹ́ntì èèyàn lè torí ẹ̀ máa jìyà ẹjọ́. Ẹ ṣé. Marriage yín ti pé ọdún mélòó? Ó ti lọ bí 20 years. Kí ni age yín mà? Mo ti tó bí 50 plus. Okay. Age dáàdì ńkọ́? Àwọn náà tó bí wọ́n ti wọ bí 60 plus. 60 plus. Wọ́n fẹ́ obìnrin mélòó náà fẹ́ lé yín mà? Lẹ́yìn tèmi o àwọn bí méjì gorí jáde. Okay, àwọn méjì. Wọ́n dẹ̀ mọ́lé ayé tọ̀ fún mi gan-an nígbà yẹn Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti dúró. Ṣé kò jù bẹ́yẹn náà lọ? Bẹ́ẹ̀ni. Àbí bẹ́ẹ̀ kọ́? Okay. Bẹ́ẹ̀ni gbogbo wọn ti sá dànù nígbà tí nǹkan tó yí ibi. Tí ò sí nǹkan kan lẹ̀ mọ́ àbí? Gbogbo wọn ti sá dànù ìgbà tí gbogbo wọn sá dànù tá a tó jẹ́ mi nìkan àti ẹ̀ lápò nǹkan tó bẹ̀rẹ̀ sí ṣe déédéé dín. Ọlọ́run rí ọnú mi orí ọkàn mi o a tó gbọnú àdúrà ni nǹkan tó bẹ̀rẹ̀ sí ṣe déédéé padà ìgbà tó padà lọ rí obìnrin lẹ́yìn nǹkan tó ti bàjẹ́ o. Nǹkan tí mo ní kẹ́ gbà mí nínú. Obìnrin yẹn ti lọ sílé ọkọ mi ó ti bímọ síbẹ̀. Ó ti lọ bímọ síbẹ̀. Wọ́n tún wá gbà padà. Ó tún wá lọ wọ́n ní wọ́n bá wọn yanjú ọ̀rọ̀ nǹkan wa tó ti dojú dande fún báyìí. Sóbìnrin yẹn ní ọkọ tó bímọ sí yẹn kò sí ń bẹ̀ mọ́. Ó lọ síbẹ̀ kó kódà kò pẹ́ tó ti sá ń bẹ̀ mo rò pé nǹkan tó rọ́ ń bẹ̀ tó tún sá dànù. Ok nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń bá mi sọ yìí a máa rí àwọn òótọ́ kọ̀ọ̀kan ń bẹ̀ àwọn kan náà dẹ̀ nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí àwọn ẹ̀rí yẹn kò ní múnádóko tó gẹ́gẹ́ bí obìnrin tẹ́ ẹ jẹ́ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ la fi máa sọ̀rọ̀ lórí ètò yìí dandan ní kẹ́ẹ̀fì tóbìnrin náà fi kún ọ̀rọ̀ tẹ́ ń bá mi sọ lọ́wọ́lọ́wọ́ yẹn nọ́mà bẹ́ẹ̀ kò sóbìnrin tí fẹ́ kàn fẹ́ ìyàwó lé òun ibi tí mo fẹ́ lọ lélẹ́yìí ṣe rí àwa tá a jí ọkùnrin ẹ jẹ́ kí n pè wá sí àkíyèsí kan o ẹ jẹ́ n pè wá ṣàkíyèsí kan kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí pẹ̀lú gbólóhùn tí mo fẹ́ sọ yìí ẹ jẹ́ n pè wá sí àkíyèsí kan o èmi dẹ̀ ń sọ fún wa lórí ètò ẹ jẹ́ kí n mú lẹ́sẹẹsẹ báyìí mo ní wípé kò sẹ́ni tó máa fẹ́ single mother mo ti sọ lórí ètò yìí kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí kò sí irú àná ẹ̀tì tó lè wà lórí ìgbésí ayé ẹ wàá sín gbẹ́rẹ́ ṣèyẹn lé ní mo ti sọ wọn ìná búrẹ́dì ẹ̀ wàá sí gbẹ́rẹ́ tí mò ń sọ yìí ni pé wàá go extra mile nípa ọ̀rọ̀ ìgbésí ayé ẹ mo ti sọ lórí ètò torí ò mọ irú ọkọ tó fi sílẹ̀ bí ká ènìyàn ni ọkọ míì tó fi sílẹ̀ ojú ọkùnrin yẹn ló ń wò kìnìún ni ẹkùn ni ẹni tí ìyàwó yẹn máa fẹ́ ló dúró dè tí ó dé pẹ̀lú ìgbésí ayé ọkùnrin yẹn ṣìyẹn lé ní. ẹlẹ́ẹ̀kejì tún gbọ́ mi dáadáa kábíyèsí elédùmarè kódà ọkùnrin tó máa fẹ́ opó tí ọkọ rẹ̀ tí ọlọ́run ti mú ọkọ ẹ̀ sọ́dọ̀ o gbọ́dọ̀ ṣòwò ẹ̀kẹ́ dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì tó jópó òun ló pọkọ ẹ o èmi ò fi àdá pọkọ èmi ò pọ́ìsìn ọkọ ẹ̀
ṣùgbọ́n wàhálà ilé ayé ló fi pa ọkọ ẹ̀ o. Ó di méje. Ẹlẹ́ẹ̀kẹta, obìnrin á kúrò lábẹ́ ọkùnrin á lọ fi ọkùnrin míì á dẹ̀ bímọ síbẹ̀ ẹ tó wá mọ gorí ẹ̀ padà tàbí kẹ́ ẹ gbà padà. Ìlọrí ojú ugò. Gbogbo ẹni tílẹ̀ ti ga jù lọ tán ti bò mọ́lẹ̀ nǹkan ni ẹni tó ti kú ọ̀pọ̀lọpọ̀ ògo àbáwáyé ti kú nínú ayé. Wọ́n kàn ń kà mọ́ population àwọn ẹ̀dá tó wà lórí ilẹ̀ tí Ọlọ́run dá ní kò sí ń bẹ̀ mọ́. Obìnrin tó ti kú ò lákàtà ẹ̀ Ìlọrí ó wá lọ bímọ síbòmíì. Wọ́n tó abáyé yanjú ẹ̀ kó padà sọ́dún ẹ̀. Ìlọrí tí mò ń sọ̀rọ̀ kódà ìwà ìdọ̀tí ni ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwà ìdọ̀tí ni. Wá gbọ́ nǹkan tí mọ́mí yìí sọ ń sìn. Ká pé ìwọ náà Ìlọrí ká pé ìwọ ló wà ń pò mọ́mí tó ń sọ̀rọ̀ ẹ̀ ṣé wà pẹ̀lú mi. Tí ọkọ ẹ tó wá ṣe bẹ́ẹ̀ yẹn pẹ̀lú obìnrin tó ti fi ẹ́ sílẹ̀ tó lọ bímọ fẹ́lòmíì tí ọkọ ẹ tó wá padà sọ́dọ̀ obìnrin yẹn ká pé ìwọ ni Ìlọrí ojú ìgò ṣé ò ní kẹ́rù gan kò nù lé yẹn. Wọ́n mi ṣe wà ń bẹ̀. Ìní ẹ kẹ́rù. Tírúfẹ́ obìnrin bẹ́ẹ̀ bá sọ pé òun bá tùgbé sí ayé ètò ń lọ tàbí òun ti kọ́lé kan òun lọ síbẹ̀ ẹ má jẹ́ ń tàn yín. Torí ìwà tó léwu ni ìgbésẹ̀ tó léwu ni. Kì í tó wá ṣe kó níyàwó nulẹ̀ kódà kó mọ̀ níyàwó nulẹ̀ o ti lọ síbi kò ti bímọ síbẹ̀. Àlọ́ rámirámi láàárín ẹnì kí n rábọ̀ ẹ o. Ìyẹn ti lọ ń tiẹ̀ nìyẹn. O tún wá gbà padà. Ọkọ tó fi sílẹ̀ yẹn ń kọ́. Ẹlòmíì ó sọ wọn wá wàhálà kí inú ìgbésí ayé ẹ̀. Wàhálà tó lọ́wọ́ kọ́ mọ́. Wàhálà tí ò sínú ogun àbáwáyé ẹ̀. Iṣẹ́ wo lẹ ń ṣe mà? Mo ń tajà nù. Ọjà yín ò ní dàrú, iṣẹ́ yín ò ní bàjẹ́. Ẹ ti bímọ fún dádì 2, 3, 4 àbí? Bẹ́ẹ̀ni. Ọlọ́run àbá yín tọ́jú àwọn ọmọ yẹn ẹ máa jẹ wọn ẹ̀yin àti dádì ẹ̀dẹ̀ ní jẹ́nu àìsàn. Ẹ ṣàmí. Àmín. Márèjì yín ti pọ́dún mélòó báyìí lẹ́ẹ̀kan sí mà? Ó ti tó bí 20 something years báyìí. Ẹ ní rí dààmú. Ẹ ní rí dààmú ẹ ní mọ kẹrù káàkiri ń tiyín kò ní sínú dictionary yín láti máa kẹrù káàkiri ẹ ṣàmì dáadáa mà. Àmín. Ó dà kẹ́ ẹ kọ́lé gan mà. Ẹ fi rẹ́ǹtì ní ẹjọ́ lóra yín gbóni pẹ̀lú agbára Ọlọ́run kádàrá burúkú ní kò lè yín lórí. Ẹ máa ṣe àmì mọ́mì. Àmín bàbá mi. Ẹ máa ṣàmì ẹ máa ṣàmì. Ẹ ní dókú ọ̀sán gan. Àmín. Ìtàn ń pè lọ́kùnrin náà lẹ́ ń rí yẹn ọ̀pọ̀lọpọ̀ wa máa ṣe bí bẹ́ẹ̀ tí ẹ̀rọ ni kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí kankan. Iná la ṣe ń pè yín ní ìyá wa ṣé ó ti yé yín mà? Iṣẹ́ tí yín ò ní dàrú kò ní bàjẹ́ tí wọ́n náà ò ní dàrú kò ní bàjẹ́. Ìtẹ́ bá lè ṣe inú márèèjì yẹn máa ṣe gẹ́gẹ́ bí ẹ̀pù fún dáde ṣé ó ti yé yín mà ẹ máa ṣe ń ti yín. Ẹ kàn mọ́ ṣe ní ọ̀nà tẹ́ pé yóò gbà la ẹ̀mí ti yín lọ sọ̀rọ̀ mi ti yé yín mà. Toró kálukú ni ó gbàgbé lébu ẹ̀ sọ̀rọ̀ mi ti yé yín. Igori wí pé mi mo dẹ̀jẹ̀ olórí èmi ni yíyan kọ́ èmi ni bàbá èmi ni mò ń ṣe kẹ́ní kan fi yẹ pé mi náà mo jọ́kọ̀ rẹ ló mọ́ ọ̀pọ̀lọpọ̀ gbèsè ayé ọkùnrin mi tó fi dorí kodò kọ́nà mọ́ yìí kí gbèsè ayé wa kó dorí kodò láwọlé sùn. Ẹ jẹ́ ká máa tẹ́tí lẹ́ẹ̀kọ̀ọ̀kan sáwọn ìyàwó wa yẹn náà lóòótọ́ wọ́n máa ń fi àwọn owó kún àwọn ìmọ̀ràn wọn gbà míì torobìnrin ń gbà míì tí ó bá gbà ìmọ̀ràn interest tiẹ̀ special interest tiẹ̀ àti tàwọn ọmọ ẹ̀ yóò wà ní ìmọ̀ràn tí ó gbẹ̀ ẹ́ ó dẹ̀ nọ́mà tẹ́ ẹ bá fún kinní kan lọ́kọ́ yóò ró sọ́dọ̀ ara ẹ̀ ni ó nọ́mà bẹ́ẹ̀ tóbi bá fún ẹ mọ̀ràn ìwọ náà jókòó tó lè túnú rò ní tó lè dánú rò ní mo bẹ̀ yín mo rọ̀ yín mà ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú torí ìbínú yín lè ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ mọ́mì ṣe wà ń bẹ̀. Mo wà pẹ̀lú. Ìbínú yín ṣe kí ni mà ó lè ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ó lè bàjẹ́ ẹ̀dẹ̀ má gbàgbé ẹ ti bímọ ọkùnrin tó ń pè lọ́kùnrin nìyẹn ojú ẹ̀mí náà ló dẹ̀ máa ṣe tán náà máa ṣègbéyàwó tó dẹ̀ ti ṣègbéyàwó ni wọn ò ní bàjẹ́ èyí tó ti lọ́kọ náà ò ní bàjẹ́ ìgbà yẹn lẹ́rìí wípé àṣebọ́kùnrin ṣe rí leléyìí ẹ forí jìn dáàdì
ẹ mọ bá wọn rò bẹ́ẹ̀ ṣe bá wọn rò ń ti yín ẹ fi ń ra àlùbáríkà fáwọn ọmọ yín ni ẹ fi ń jẹ́ kọ́nà àwọn ọmọ yín kó là sí ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ mọ́ fìwé ẹ̀ṣẹ̀ wọn bí wọ́n tí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá wa tí ẹ bá sọ pé fẹ́ fìwé ẹ̀ṣẹ̀ wa bí wá ẹ mọ̀ jẹ́ ń tàn yín ẹ kàn rí pé ńjọ́ kejì wọn ò ní kó sọkùnrin kankan lókè ìpè mọ́ ni òun kálukú wa ó ti fatẹ́gùn lọ́pọ̀ òròpò ẹ̀ ń ṣàánú wa náà ni sọ̀rọ̀ mi ti yé yín mà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ mọ rántí wọn nú àdúrà àwọn kọ́ lẹ̀ ń gbà fún àwọn ọmọ yín lẹ̀ ń gbà fún ṣe ti gbọ́ ẹ jọ̀ọ́ mà ẹ jọ̀ọ́ mà ẹ jọ̀ọ́ mà ẹ jọ̀ọ́ mo rọ̀ yín ni. Àmín mà, yes ma, ẹ ṣé mọ́ mi ó dàrọ̀ mà, yes ma.